ṣe nǹkan kan kéèyàn wà kíláàsì kò fẹ́ẹ̀lì àwọn máa fẹ́ẹ̀lì láyé o. kò ṣe nǹkan kan kéèyàn wà kíláàsì kò fẹ́ẹ̀lì àwọn máa fẹ́ẹ̀lì láyé o. tó o bá rí mú kíláàsì rí mú láyé àwọn kan ń bẹ nígbà ń bẹ kíláàsì wọn ń gbáwájú adélayé wọn ń wòran. ọmọ khalifa ìjọ tí kì í láfa Sayyidina Ali dàrú Sayyidina Ali karamallahu wajhahu. ìkànnì àwọn sábà wa bá òun náà pé kí ló ṣe láfa tiẹ̀ báyìí Abubakar jẹ khalifa kò dàrú Usman jẹ khalifa kò dàrú Umaru náà jẹ kò dàrú ó wá jẹ khalifa ilé òru yọ lọ́rọ́jú ó ní bẹ́ẹ̀ ni ó lè jọ tí wọ́n yẹn tí wọ́n ń jẹ khalifa ni mo tó tì wọ́n èmi náà jẹ́ lónìí kò tó tì mí. wọ́n fi lè àrídì ayatun lil muqinin. bàbá aṣọ́gun báyé kì í sábà rí bẹ́ẹ̀ nínú àwọn ilé ńlá kẹ́ni tó kàn fún ọkùnrin ló kàn ó mọ wájú kò sáà ní èrò. ẹjọ́ ti àlífà àná ọlọ́run ó dó tẹ̀yìn náà. bàbá aṣọ́gun àmọ́ ti já ẹ̀ wúlò dáadáa ní.